Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn TheMatrix lónìí Ọjọ́bọ̀, Thursday, ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ìforígbárí ti bẹ̀rẹ̀ láàrin àjọ ìjọba méjì, ìyẹn àjọ tó ń ṣàmójútó ọkọ̀ ojú irin NRC àti àjọ Nigerian Safety Investigation Bureau NSIB lórí ojú ọ̀nà ọkọ̀ reluwé Àbújá sí ìlú Kaduna tó túká. NRC ní eré àsápajúdé ló fà á. Àjọ NSIB ní àmójútó tó yẹ ni kò sí. Ààrẹ iléeṣẹ́ BUA ti wòye pé nígbà tí yóò bá fi di òpin ọdún yìí, owó náírà orílẹ̀-èdè wa Nàìjíríà yóò ti gbéra níwájú dọ́là pẹ̀lú 1,300 naira sí dọ́là kan. Ìlòkulò owó náírà ilẹ̀ wa ná wa tó 300 bílíọ̀nù ó dín 5 náírà, ìyẹn 315 bílíọ̀nù náírà lọ́dún 2024. Ilé ìfowópamọ́ àgbà ló sọ bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí ni yóò máa ṣàmójútó ìdúnàdúrà epo rọ̀bì wa pẹ̀lú owó náírà. Ẹgbẹ́ àwọn alágbàtà epo DAPMAN rọ iléeṣẹ́ ìfọpo Dangote láti dín owó epo bẹntiróòlù kù kó sì jẹ́ kó wà lọ́pọ̀ yanturu. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers ti ṣàpèjúwe kò bákùngbé ọ̀rọ̀ látẹnu Sowore sí ààrẹ Tinubu àti Wike gẹ́gẹ́ bí ìwà ìdìtẹ̀mọ́jọba. Ìròyìn eré ìdárayá, Eze mi àwọn rẹ̀ àkọ́kọ́ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú bí wọ́n ṣe yan ọyọ pẹ̀lú Man City àti Tottenham láti tẹ̀síwájú sí ìpele tó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.